A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Akàwé gboyè Pàkítómì ti ní òun kò ní díje du ipò òṣèlú kankan ní Nàìjíríà. Bákan náà ni ó jẹ́ kí ó di mímọ̀ wípé òun kò ní gba ìyànsípò tàbí iṣẹ́ àkànṣe kankan lọ́wọ́ ìjọba. Òtómì sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lánàá lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Akàwé gboyè ní òun ti ń gbé ìgbé ayé ọmọlúàbí òun láìsí ọwọ́ ìjọba tàbí jíjí owó ẹnikẹ́ni. Òun sì fẹ́ kí òye yìí yé àwọn kan tí wọ́n ń sọ kiri wípé iṣẹ́ àkànṣe ni òun wá. Nígbà tí wọ́n béèrè nípa ìfẹ̀hónúhàn, ó ní èyí jẹ́ ọ̀nà kan tí ó lọ pẹ̀lú ìṣèjọba tiwantiwa láti fi béèrè ẹ̀tọ́ lọ́wọ́ ìjọba. Ó ní kò sí ohun tí ó yẹ bí ìpéjọpọ̀ èrò tí wọ́n kóra jọ láti béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba. Ó wáá gba ọmọ orílẹ̀-èdè nímọ̀ràn kí wọ́n máa ka àkọọ́lẹ̀ àgbéyẹ̀wò Afrobarometer ọlọ́dọọdún tí wọ́n fi gba èròǹgbà ará ìlú jákèjádò ilẹ̀ Áfíríkà láti ọdún 1999. Ó ní èyí ṣe àfihàn ìhà tí ará ìlú kọ sí ìṣèjọba tiwantiwa. Òtómì ní ará ìlú fẹ́ràn ìṣèjọba tiwantiwa ṣùgbọ́n ó ti sún wọn nítorí kò ṣiṣẹ́ bí wọ́n ti fẹ́. Ó ní ìgbàgbọ́ wípé àsìkò ti tó láti ṣe àtúnṣe ìjọba tiwantiwa ní Nàìjíríà àti àwọn ilẹ̀ Áfíríkà yòókù. Òtómì ní Nàìjíríà ti pàdánù ìtumọ̀ ìjọba tiwantiwa, wọn kò fi ọkàn sí ṣínṣin ará ìlú mọ́, ohun tí olúkálùkù máa jẹ ló ń bá kiri pẹ̀lú agbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn sínétọ̀ mẹ́ta ni wọ́n ti bọ́ sójúnà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Lára àwọn tí ó ti gbáradì àti yí ẹgbẹ́ padà láti ilé ìgbìmọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun láti rí Alhaji Adamu Alero láti gbùngbùn Kebbi, Alhaji Yahaya Abubakar Abdullahi láti Àríwá Kebbi àti Alhaji Garba Maidoki láti Gúúsù Kebbi. Ìjì yìí kan náà ti mú kí adarí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Jigawa Yahaya Zakari àti ogunlọ́gọ̀ àwọn alátìlẹyìn PDP ní ìpínlẹ̀ bọ́ọ̀dì sí APC. Alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC Dókítà Abdullahi Ganduje sọ lánàá wípé àwọn yóò ṣe àmójútó gbogbo àwọn tí wọ́n ń bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú wọn. Àwọn sínétọ̀ mẹ́tẹ̀ẹ̀ta láti Kebbi yìí ní ìpàdé pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu lánàá ní ilé agbára ìlú Àbújá láti lọ fúnra wọn sọ èròǹgbà wọn àti darapọ̀ mọ́ APC fún Tinubu. Ganduje, gómìnà ìpínlẹ̀ Kebbi Nasir Idris, gómìnà ìpínlẹ̀ Sokoto Ahmad Aliyu, mínísítà fún ètò ọrọ̀ ajé Atiku Bagudu pẹ̀lú sínétọ̀ Aliyu Wamako wà lára àwọn tí yóò sin àwọn wọ̀nyí lọ ọ̀dọ̀ ààrẹ. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé, Ganduje ní kò sí ìfòyà lórí àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wọn. Ààyè wà nínú ọgbà ìjàrà, pẹ̀lú ìrọ̀rùn ni àwọn yóò fi ẹsẹ̀ wọn múlẹ̀. Ó ní ààrẹ ti gbàdúrà fún ìpinnu àwọn sínétọ̀ wọ̀nyí. Bí ó bá máa fi di ọjọ́ Ìṣẹ́gun, gbogbo wa la máa rí ohun tí yóò ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀. Nígbà tí akọ̀ròyìn béèrè bóyá ìgbésẹ̀ yìí kìí ṣe ọ̀nà àti sọ orílẹ̀-èdè di ilẹ̀ olóṣèlú kan ṣoṣo, Ganduje ní kò rí bẹ́ẹ̀. Èyí jẹ́rìí sí ẹ̀bẹ̀ tí APC ń bẹ̀ káàkiri orílẹ̀-èdè. Ó ní ilẹ̀ China jẹ́ ilẹ̀ olóṣèlú kan ṣoṣo tí ó sì jẹ́ ọ̀kan gbòógì lára àwọn orílẹ̀-èdè tí ó ní agbára lágbàáyé. Bí ó tilẹ̀ jẹ́ wípé èyí kìí ṣe ìpinnu wọn, bẹ́ẹ̀ àwọn kò fi tipátipá mú ẹnikẹ́ni. Alága fi kún un wípé kò dáa bí ẹgbẹ́ òṣèlú ṣe pọ̀ jàǹtìrẹrẹ lórílẹ̀-èdè, kò dáa fún ìṣèjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Òṣèré àti olùṣètò sinimá Múyìwá Adémọ́lá ti mí ìmí ìyè sínú sinimá rẹ̀ tí ó mìlú tìtì tí àkọlé rẹ̀ ń jẹ́ Orí, tí ó gbé jáde ní ọdún 2004. Adémọ́lá ní òun pinnu àtúnṣe sinimá Orí nítorí ipa tí ó ní láwùjọ àti bí àwọn olólùfẹ́ rẹ̀ ṣe ń béèrè fún un. Orí tí wọ́n gbé jáde ní ọdún 2004 jẹ́ iṣẹ́ àṣeyọrí pẹ̀lú oríṣiríṣi àmì ẹ̀yẹ nílẹ̀ yìí àti lókè òkun. Lára rẹ̀ ni àmì ẹ̀yẹ African Movie Academy Awards (AMA). Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán TVC ni Múyìwá ti ní sinimá yìí mú àyípadà
tó ṣe iyebíye bá ìgbésí ayé rẹ̀ nítorí nípasẹ̀ sinimá yìí ni ó fi lọ ilẹ̀ òkèèrè fún ìgbà àkọ́kọ́. Ó ní òun fẹ́ kí sinimá yìí di mánigbàgbé, èyí ni ó yọrí sí bí ó ṣe sọ ọ́ di àtúnbí. Òṣèré yìí ní oríṣiríṣi ìgbésẹ̀ ni òun ti gbé, lára rẹ̀ ni kíkọ ìwé ìtàn nípa rẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ ni kì í ka ìwé mọ́ kí ó tún wá pinnu àti lo àǹfààní 20 ọdún tí sinimá yìí pé láti fi ṣe àtúnbí rẹ̀. Gbogbo owó tí òun nílò ni òun fúnra òun wá kí ẹnikẹ́ni má bàa kan òun lábùkù bí ohun tí òun lérò kò bá wá sí ìmúṣẹ. Lára àwọn òṣèré tí ó kópa nínú àtúnbí orí láti rí Ṣọlá Ṣóbọ̀wálé, Lateef Adédìméjì, Ọmọ́wùmí Dàda, Ọdúnladé Adékọ́lá àti Tóyìn Abraham. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Martins Vincent Ọ̀sẹ̀, tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man VDM, ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tí ó dé bá a láìpẹ́ yìí tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi ọwọ́ ṣìkún òfin mú un, fi í sí àhámọ́ lórí ẹ̀sùn màgòmágó owó. Nínú àfihàn fídíò ní VDM ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ṣì wà ní àkàtà àjọ EFCC, òun sì ní ìgbàgbọ́ wípé ó ṣeé ṣe kí wọ́n má dá a padà mọ́. VDM ní kì í ṣe wípé àjọ EFCC gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun nìkan, wọ́n tún ti gbogbo ọ̀nà tí òun bá wọlé sínú iCloud àkáǹtì tí wọ́n ti rí ààyè wọ inú fídíò àti àwọn ẹ̀rí tí ó ní. VDM wá ṣe ìkìlọ̀ tako ṣíṣe àfihàn àwòrán rẹ̀ pẹ̀lú àkọlé ẹ̀sùn tí wọ́n fi kàn án láì pèsè ẹ̀rí tó múnádóko. VDM ní lẹ́yìn tí òun kúrò lákàtà àjọ EFCC ni òun ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mìíràn, ṣùgbọ́n bí ó ti gbìyànjú àti wọ inú iCloud àkáǹtì ni ó rí wípé òun kò ní àǹfààní sí i mọ́. Ó wá wí fún àjọ EFCC wípé òun fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìrẹ́pọ̀, ṣùgbọ́n ohun tí ó lè ba ọ̀rẹ́ wọn jẹ́ ni bí wọ́n bá lọ ṣe àfihàn àwòrán rẹ̀ pẹ̀lú ẹ̀sùn tí wọ́n lọ́ mọ́ lẹ́sẹ̀ láì pèsè ẹ̀rí tí ó péye. Ó ní òun kò gbọdọ̀ rí àwòrán òun lórí ẹ̀rọ alátagbà wọn pẹ̀lú ẹ̀sùn láì ní àlàyé nínú. Ilé-ẹjọ́ á gbọ́ sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Inú ìyáàfin Eunice Bright Ekwok dùn ní ọjọ́ tí dókítà wí fún un wípé ìbejì ni oyún tí ó wà nínú rẹ̀, gẹ́gẹ́ bí àyẹ̀wò scan ṣe gbé jáde nínú oṣù kẹrin ọdún 2021 nígbà tí ó lọ ṣe àbẹ̀wò oyún antenatal ní ilé ìwòsàn Divine Maternity Clinic. Bí ó tilẹ̀ jẹ́ wípé èyí tún kọ ọ́ lóminú pẹ̀lú ọkọ rẹ̀ Bartholomew Bright Ekwok tí kò níṣẹ́ kan pàtó tí ó ń ṣe, ṣùgbọ́n ó tètè pa ọkàn pọ̀ bí ó ti béèrè ẹ̀dà èsì àyẹ̀wò lọ́wọ́ dókítà láti fi hàn ọkọ rẹ̀ bí ó bá délé. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni dókítà Timothy Zieje kọ̀ jálẹ̀ àti yọ̀ǹda èsì àyẹ̀wò bí ó ti sọ fún un wípé èyí ṣe lòdì sí òfin ilé ìwòsàn wọn. Kàkà bẹ́ẹ̀, àwọn á fi sínú fáìlì tí wọ́n ti ṣí fún aláboyún yìí ní ilé ìwòsàn. Nígbà tí Eunice délé tí ó rò fún ọkọ rẹ̀ gbogbo ohun tí ó bá bọ̀ láti ilé ìwòsàn ni ọkọ rẹ̀ ní òun fẹ́ rí àrídájú wípé lótìítọ́ ni ó gbé oyún ìbejì síkùn. Nígbà tí kò rí ẹ̀rí kankan ṣe àgbékalẹ̀ ni ọkọ rẹ̀ bá pinnu àti lọ ilé ìwòsàn lọ bá dókítà, ṣùgbọ́n ìyàwó rẹ̀ dá a lẹ́kun kí ó má ṣèyọnu. Lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí gbáradì fún ìgbàlejò ọmọ ìbejì. Bí ó ti ń lọ ilé ìwòsàn lóòrèkóòrè fún àyẹ̀wò àti ìtọ́jú, láìmọ̀ wípé òun pẹ̀lú dókítà ni wọ́n jọ máa pín ọmọ inú rẹ̀ tí ó ti ṣe ìgbéyàwó tipẹ́ láìsí ọmọ. Èyí ló mú dókítà sọ fún ìyáàfin Ekwok wípé ìyàwó òun náà ti lóyún ní àkókò tí ó lóyún. Nígbà tí àsìkò àti bímọ tó, ìyáàfin Ekwok bímọ pẹ̀lú iṣẹ́ abẹ láìsí ọkọ tàbí ẹbí rẹ̀ kankan níbẹ̀. Yàtọ̀ sí dókítà àti àwọn nọ́ọ̀sì, ìyá àkọ́kọ́ ẹni ọdún 32 yìí ṣàlàyé wípé lẹ́yìn tí ara òun balẹ̀ ni wọ́n gbé ọmọ kan ṣoṣo fún un, yàtọ̀ sí 2 tí wọ́n ní òun gbé síkùn. Nígbà tí ó béèrè ọmọ rẹ̀ kejì ni wọ́n bá wí fún un wípé ọmọ rẹ̀ kejì ti pinyìnkì. Ló bá ní òun fẹ́ rí òkú ọmọ kí òun mọ bí ó ṣe rí, ìbáà ṣe egungun rẹ̀ lásán, ni dókítà bá yarí bí ó ti wí fún un wípé
kí ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó yọ̀ǹda ọmọ kan fún un, àbí bí méjèèjì bá kú ńkọ́? Dókítà ní tọkọ-tìyàwó yín tí kò tíì lówó àti tọ́ ẹyọ kan àbẹ́lẹ̀ǹtẹ̀ méjì. Ìyáàfin Ekwo ní lòun bá gbà kámú. Lẹ́yìn èyí ni ìyáàfin Ekwo tún padà sí ilé ìwòsàn láti lọ ṣètọ́jú egbò rẹ̀ tí ó fi ṣiṣẹ́ abẹ. Ni ó tún béèrè fún fáìlì rẹ̀, ni dókítà bá wí fún un wípé wọ́n ti dáná sun ún, pẹ̀lú wípé ó ń wo ọ̀gọ̀ọ̀rọ̀ fáìlì tí wọ́n kó sẹ́gbẹ̀ẹ́ kan ilé ìwòsàn. Ní ọjọ́ kan, ìyáàfin Ekwo ní òun gbé ọmọ rẹ̀ lọ ilé ìwòsàn Amac fún abẹ́rẹ́ àjẹsára. Lẹ́yìn tí ọmọ rẹ̀ gbabẹ́rẹ́ tán, bí ó ti fẹ́ pọ̀n sẹ́yìn ni ó tajú kán tí ó rí ìyàwó dókítà tí ó gbẹ̀bí rẹ̀. Òun náà gbé ọmọ wá fún abẹ́rẹ́ àjẹsára, ni wọ́n bá kíra, ṣùgbọ́n sí ìyàlẹ́nu, ọmọ rẹ̀ àti ọmọ tí ìyàwó dókítà gbé wá jọra wọn bí ìdun. Gbogbo nǹkan ni wọ́n fi jọ ara wọn títí kan dàda orí àwọn méjèèjì. Èyí ló fún un ní àrídájú wípé ọmọ rẹ̀ kejì kò kú, ṣùgbọ́n kàkà kí ó ké gbàjarè, ó fi ṣe ìṣó inú ẹ̀ kú, ni ó bá wá ọ̀nà àti mọ ilé dókítà tí ó sì di àlejò wọn gbogbo ìgbà. Dókítà fura sí èyí ni ó bá bẹ̀rẹ̀ sí fi ọlọ́pàá halẹ̀ mọ́ ẹbí Ekwo wípé wọ́n fẹ́ jí òun lọ́mọ gbé. Bí wọ́n ṣe ń fi wọ́n sí àhámọ́ ọlọ́pàá ni wọ́n ń gbabẹ̀ dèrò ẹ̀wọ̀n. Ṣùgbọ́n ohun kan ṣoṣo ni ẹbí Ekwo ń fọ̀, wípé àwọn fẹ́ àyẹ̀wò DNA. Èyí ló wá mú ẹbí Ekwo ké gbàjarè fún akọ̀ròyìn kí wọ́n ràn wọ́n lọ́wọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀sùn ọ̀hún ti wà nílé ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube, kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.